ẹnikẹ́ni màmá ni o kẹ̀jẹ́ ń lò gbà ara mi o ẹ̀bẹ̀ mo bẹ̀ o. ẹ máa mọ̀ yé ẹnikẹ́ni màmá ni o kẹ̀jẹ́ ń lò gbà ara mi o ẹ̀bẹ̀ mo bẹ̀ o. pẹ̀lẹ́ Sànní Èkìtì mo kí gbogbo wa pé ojúmọ́ ire ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ according to the time níbi tí kíkí mi bá bá yín orúkọ mi ò tí ì yí padà mo ti lórúkọ mi tuntun sí bàbá Èkìtì yín náà ni baálẹ̀ gbogbo Èkìtì new name àlùmọ́ǹjèrè Èkìtì ẹ ṣé ẹ kú ìfẹ́ mi gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin abiyamọ adára fún yín ojú òní tì yín àgbàrá yìí fò kòtò eré ayé yìí ò ní fò yín ro gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ẹ̀yin tẹ́ ń send the video please don't send it to me again ṣe gbọ́ mi adára fún wa bí ènìyàn bá ní ìfẹ́ ìran ẹ̀ I see it's not a crime. That is why I follow Baba Akitoye. That is why I believe in Sunday Igboho 100%. 100%. Tí wọ́n dẹ̀ fi nǹkan kan pamọ́ fún irú àwa yìí pé ọ̀nà àbáyọ kan tó kù tí ìran Yorùbá bá fẹ́ bọ́ kúrò nínú ogun pípa lọ́la lílé jáde nílùú lénìí náà ni pé ìkáwọ́ ò lásọ̀ tẹ́nitẹ́ni ká ní ọwọ́ ara wa. That is why I believe in them. ọ̀pọ̀lọpọ̀ tó wà ń ta ẹ lè má rí n tó wà ń lé ṣùgbọ́n àwa tá a rí díẹ̀ ń bẹ àwa mọ̀ pé tinútinú wa làwọn bàbá yìí fi ń bá wa lò pé they did not join Yorùbá nation because of money or because of name. Àwọn bàbá méjèèjì Ọlọ́run ti fún wọn lórúkọ Ọlọ́run ti fún wọn ní owó Ọlọ́run ti fún wọn ní dúkìá. Bàbá Akitoye the former governor of Ekiti state kọ́lé fún wọn lẹ́kìtì bíbá yìí bàbá yẹ òun mi rò pé bàbá yẹ wọnú ilé yẹ rí torí pé kì í ṣe pé owó ilé náà ṣe ń lé kiri. That is why tí àwa kan fi tẹ̀lé wọn lẹ́yìn ẹni new name àlùmọ́ǹjèrè Èkìtì ni yes àlùmọ́ǹjèrè ni mí. That is why I support those people the Baba Akitoye and Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó lè mú wa kúrò nínú àlùmọ́ǹjèrè. Ọmọ Yorùbá tó lọ sí Germany tó lọ sí Spain tó lọ sí America tó lọ sí Morocco tó lọ sí Dubai tó sá padà wálé tó lọ sí South Africa àlùmọ́ǹjèrè ní gbogbo wa. Tílé bá dára kí lèèyàn ń lé kiri kí lèèyàn ń sá kiri fún. Àwọn bàbá wa tàná ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n fi Amẹ́ríkà wọ́n fi ń bẹ̀ wọ́n dání kí làwọn fẹ́ lọ ṣe. Adára fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ bẹ̀rẹ̀ sí ní rí ní bàbá Èkìtì aka àlùmọ́ǹjèrè Èkìtì. Àwa náà ó bèsì ṣọ́ọ̀gù títí wa lé orí social media alone. Lórí social media alone. Bàbá Èkìtì mo fẹ́ kẹ́ ẹ lọ bá wa wo nǹkan kan ní Kogi ẹ lọ bá wa wo nǹkan kan l'Ondo ẹ lọ bá wa wo nǹkan kan ní Kwara State wọ́n ṣe nǹkan kan ní Ọ̀ṣun yáyáyáyá ẹ lọ́bẹ̀ wọ́n ṣe nǹkan ní Ọ̀yọ́ Èkó ni ìyẹn máa stop. Ẹni bá dẹ̀ fẹ́ràn ẹ̀rù ẹ̀rẹ́ lótìtọ́ àti lódodo kí gbogbo wa jọ wá bèèsì ẹ̀ àwa tá à ń gbá struggle yẹn that we believe in the struggle of the Yoruba land. That we believe that the Yoruba must secure their land. Kájọ wá bèsè lórí Facebook nìkan àtòrí YouTube àtòrí TikTok. Káwàjọ máa gbà lórí TikTok. Bàbá Èkìtì ẹjọ́ ẹ wá rí wa nígbà ẹ má pè mí mọ́. Èmi náà fẹ́ dúró lórí Facebook èlò. Kí má bàa jẹ́ àlùmọ́ǹjèrè mọ́. Tó bá ti jẹ́ pé àwọn tó jẹ́ pé inú sitting room wọn náà jókòó lé tá ń gbé fóònù síwájú
tá a máa pariwo tá a máa ranjú wọn lẹ gbàgbọ́ nínú wọn. It is better bàbá Èkìtì join them. Join them. Kájọ máa pariwo lórí social media. Kí Fúlàní dẹ̀ máa wọlé. Káwa náà join information minister. Pé bàbá Èkìtì ẹ gbà wá o, Boko Haram ti wọ ìlú kan báyìí o. Tá bá ti pariwo tá a kiri wa bọ́lé, káwa náà tilẹ̀kùlé wa ká sùn. Kí ló dé Yorùbá tí òótọ́ dọ́jà tó kùtà tó jẹ́ wípé owó lọ́wọ́ lẹ̀ ń rèké? Kí ló dé tó jẹ́ wípé àwọn tí ò wúlò fún ṣọ́gù ilẹ̀ ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́? Kí ló dé àwa tá à ń risk life wa káàkiri? Mo ní ẹlẹ́rìí, kì í ṣe àwọn àgbàlagbà ẹlẹ́rìí tá máa pè pé bàbá Èkìtì bó ló wà, mo wà níbi bàbá ṣé ẹ máa ráyè lọ́la láti wá rí wa lórí ọ̀rọ̀ wa yìí? Tó bá ti ní lórí ọ̀rọ̀ wa yìí, àwa ti mọ èrè ìdí tó fi ní pé lórí ọ̀rọ̀ wa yìí àtúkó sí mọ́tò. Tá a bá ní mọ́tò àá tọrọ owó ẹjọ́, a fẹ́ lọ bí báyìí mọ́tò wa òkè. Ohun tó sọ wá di àlùmọ́jèrè nìyẹn. It is better we stop it. Káwa náà jọ máa pariwo lórí social media. Ṣé ká sọ̀rọ̀ yìí ni Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn? Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn. Òkè Ọdẹ, ọba ńlá, méjọ́rí nínú àwọn ìlú Ìfẹ́lódùn local government ní Kwara State, ìlú 5 ni mo fodidi ọdún 3 yí káàkiri. Risk of my life because I love my people. Pé ìlówó tí máa ná, ṣùgbọ́n mo fẹ́ ná ara. I want to spend my energy to my people láti lè gbà wọ́n. Ṣùgbọ́n ní Sàràkí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ títí ẹyẹ abẹ́ ẹ̀gbọ́n tí Sàràkí sọ lánàá. Tó bá jẹ́ irú àwa yẹ làwọn kan máa jókòó, tá a jókòó sí Kútọ́nù, tá a máa pariwo ìjọba Amẹ́ríkà ti mú Ọbásanjọ́ o, ló bá ń ṣomi lójú gbèrè tọ́básanjọ́ dẹ̀ wà ní Ọ̀tà níbi tó ti ń jẹ láfún ẹ̀. Ẹ jẹ́ kájọ máa ṣe tó bá jẹ́ pé ní tí ẹ̀yin ọmọ Yorùbá fẹ́ nìyẹn. Àṣejù bàbá Èkìtì ti pọ̀ jù, àṣejù Akọ́gún ti pọ̀ jù, àṣejù Fátòsì ti pọ̀ jù, ẹ̀yin má jẹ́ ń dárúkọ àwọn ọmọ ọlọ́mọ. Àwa náà máa dúró níjọ́ tí ìrìn àjò bá pa olóyè tó bá tún wá sílé, àwa náà tún lọ pàdé wọn. Tó lóyè bá tún lọ, àwa náà tún farí wọlé. Èyí tó lóyè bá wá, tá a bá lórí ọ̀fẹ́ àti lọ, à lọ pàdé ẹ̀. We still loyal to see Chief Sunday Igboho 100%. Loyal. Ìfẹ̀mí ènìyàn wéwuyẹ làwa náà máa stop. Ìfẹ̀mí ènìyàn taká ìtìyẹ torí ìran èèyàn ká má bàa jẹ́ àlùmọ́jèrè mọ́. Fún gbogbo ẹ̀yin tẹ́tẹ́ ń sọ̀rọ̀ owó Yorùbá Nation ló fi ra mọ́tò. Bí a kí n dárúkọ lénìí, ẹni tó gbé mọ́tò fún mi kò ṣe, tó ra mọ́tò fún mi kì í mi rò pé ó bá wá ṣe Yorùbá Nation. Ó kàn fẹ́ràn Sunday Igboho, ó dẹ̀ fẹ́ràn Sunday Igboho látara mi. Pé èèyàn ló fi gbogbo dúkìá yẹn nílẹ̀ torí ìran ẹ̀, tó dẹ̀ rí pé bàbá Èkìtì mo gbèrú ní ìfowó Yorùbá Nation ra mọ́tò. Àwọn ìyá kan wà tó jẹ́ pé bí n bá pè wọ́n bẹ́ẹ̀ náà làwọn bàbá kan pé bàbá mo fẹ́ lọ bí bẹ́ẹ̀ kò ságbára. Àwọn ìyá kan wà tó tẹ̀ dídí pè mí látàwọn bàbá kan pé bàbá Èkìtì máa yọ̀ sí wa lọ́rùn, àríṣẹ́ tó ń ṣe. We continue, but àwa náà máa dúró. Bàbá Èkìtì náà máa wá bẹ́sì struggle títí ẹ̀ náà lórí social media èlò. Káwa náà tẹ̀ kọ́pì àwọn tó wà ní Germany tán lọ́rọ̀ sọ, tán ti fi gbà kan jáde pé àwọn ò ṣe Yorùbá Nation mọ́, pé Yorùbá Nation ti kúrò ní ọ̀rọ̀ títí wọn. Gbogbo yín lẹ rí nígbà tó gbé Ayílóge wá tó ń pariwo regional government àti Dr. Faponda.
àwa náà ò lọ ẹni ẹjọ́ olórí program mi ẹ̀yin olóṣèlú that you believe in regional government platform Bàbá Èkìtì náà sílẹ̀ fún yín ẹ máa bọ̀ tó bá jẹ́ pé ohun tí ẹ fẹ́ àdàlù dàpọ̀ yẹn lẹ fẹ́ tó fi jẹ́ wípé olóòótọ́ ìlú lòṣìkà ìlú tó fi wá sọ wípé ẹni tó bá ń ṣe fún Yorùbá ni Yorùbá máa ń fi gígùn ojú ẹ̀ tí ò ní 5 naira he did not contribute 5 naira for the struggle but àwa ilé sọ iye millions of naira tó ti wọ àpò ẹ̀ tó dẹ̀ mọ̀ pé ẹ̀rí ẹ̀ ń bẹ lọ́wọ́ wa but I don't need it and I'm not ready to fight anybody èmi náà kàn fà wá sọ fún ẹ̀yin ọmọ Yorùbá àtàtà pé àjọ máa gbá ṣọ́ọ̀gù yẹn lórí social media ká máa pariwo ẹ gbà wá o wọ́n ti dé Èkìtì local government ní Kwara state o tá bá rí nǹkan tó yẹ ká ṣe àwa náà máa gbójú kúrò ńbẹ̀ àwa náà fẹ́ hùwà bíi ti Gani Adams tó dé that he know the right thing to do ó wá bèsì ọ̀rọ̀ ó bèsì struggle títẹ̀ lórí information minister àwa náà máa wá di information minister bóyá ìyẹn máa dùn mẹ́yìn ọmọ Yorùbá nú kẹjẹ kí gbogbo wa jọ máa ṣe àwọn tó jẹ́ wípé tí olóyè Chief Sunday Igboho ò bá jáde wọn lè jáde tí olóyè Chief Sunday Igboho ò bá lọ sẹ́ni wẹ̀ kárí wọn kán tẹ̀lé Sunday Igboho wọn ò lè dá jáde pé wọ́n lọ gbá ọ̀rọ̀ ṣọ́ọ̀gù yìí lọ. Èkìtì lèmi wà Adó lèmi bẹ́sì sí kì í ṣe kí n wà ládó Èkìtì kí n wá ní Ọ̀yọ́ ni mo wà no purọ́ oníyì ìran Yorùbá ní ẹ̀tẹ́ ni máa ń gbẹ̀yìn ẹ̀ so kì í ṣe tìjà I will base on information tèmi náà bá kà tèmi náà bá rí lórí Facebook èmi náà máa fi máa ṣe program èyí tí n bá gbọ́ pé ẹgbà wá o Boko Haram láwọn ń bọ̀ ní ẹ̀sùn lẹ́kìtì o Boko Haram láwọn ń bọ̀ ní Olúmilúwà yunifásitì Èkìtì o ẹ̀yin àgbà Yorùbá ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ gbá ẹgbà wá o Ọlọ́run ò ní jẹ́ káburú ó ṣẹlẹ̀ káwa náà kẹ́yìn síta pé o bí ẹ̀yẹ máa wà òkè ìyẹn máa wà òkè owó lọ́wọ́ là ń rèké ọmọ Yorùbá that we do not believe in a single truth anymore. bó ní Fúlàní òṣèlú máa pa wá bí ẹni pẹran ọ̀rọ̀ àwọn omiyemi adarafẹ́ ojú òní tí ẹ jáde Ọlákúnlé Emmanuel mo lọ sóko fọ́ọ̀ṣì jẹ oko fọ́ọ̀ṣì jẹ jọ̀wọ́ àná tí ń dùn tá a máa jiyàn lọ́tún jiyàn lọ́sì Fúlàní ló bẹ́ẹ̀ ń sìn Fúlàní ti gbàjọba bẹ̀ a ní ká ṣe é kí ìran àwọn tó ń bọ̀ lẹ́yìn má bàa képe tiwa àwọn tó jẹ́ pé wọ́n fi ìran Yorùbá tó jẹ́ pé they see Yorùbá struggle as an opportunity to make money lẹ́ ń tẹ̀lé lẹ́yìn it's okay there is nothing bad in it àwa náà ó jọ máa carry information yẹn mọ́ ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pè mí mọ́ o Bàbá Èkìtì ẹjọ́ afẹ́ rí yín ní gèdè ẹ jọ̀ọ́ ó yẹ kẹ́yìn kẹ́ ti wá ṣe yẹ̀wò fún ẹ ti wá ṣe àbẹ̀wò fún wa ẹ yọ̀ǹda èmi náà ẹ jọ̀ọ́ èmi náà fẹ́ dúró lórí Facebook alone I want to base on Facebook alone YouTube bó bá mi bá lórí ọ̀fẹ́ TikTok ká wá wo ilé tó máa ṣe wá lóore pé a sì ń ṣe gan ọwọ́ ò tí ì ká wá dìgbà tí gbogbo wa bá àbádàn rẹ̀ tó bá dé ìrọ̀lẹ́ a sọ̀rọ̀ nípa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá that they abandon their duty but the Fulani leaders they refuse to abandon their own duty ṣe rí pé Sàràkí náà ti tún sọ̀rọ̀ síta but àwa ohun àgbààgbà ilẹ̀ Yorùbá ìmọ́lẹ̀ táwọn bàbá àtàná tàn Fúlàní dẹ̀ ń pa lójú wọn wọ́n dẹ̀ káwọ́ gbéra wọ́n dẹ̀ ń wòran
ẹ̀já abira wa léèrè ṣé owó ló sọ wọ́n di ojo ni bàmí ambassador ikú ò ní pa yín àrùn ò ní ṣe yín ọmọ Àkúrẹ́ alómi méjì àpè méjèèjì lálà ẹni tó ra mọ́tò fún mi nìyẹn o èmi ò láṣìírí tẹ bá ń gbọ́ tí n bá ń pariwo ambassador lọ́sàn-án ambassador lóru kì í ṣe ambassador kíni o ambassador níran òní ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn tó lómi méjì tó pè méjèèjì lálà mi ò fowó Yorùbá nation ra mọ́tò but mo lo mọ́tò yẹ fún Yorùbá nation tí everybody dẹ̀ rí nígbà tí Sunday Igboho wá sí Èkìtì ní bíbá yìí tó wá tọ̀dọ̀ Olúkẹ̀rẹ́ à ń bọ̀ látọ̀dọ̀ Olúkẹ̀rẹ́ torí àwa à ń tẹ̀lé bígbà tí àwọn jagunjagun bá ń lọ ní ládédé gbọ́ pa lára mọ́tò yẹn ẹ́gì yẹn lọ kó sì wà níbi tí mo páàkì sí ti today so mi ò fowó Yorùbá nation ra mọ́tò ambassador níran òní ló ra mọ́tò kò dẹ̀ fún mi lára ó kàn pè mí lọ́jọ́ kan pé kí n lọ bọ́ ọ̀rẹ́ òun mo dé Àkúrẹ́ tán ni wọ́n wá rí pé wọ́n gbé kọ́kọ́rọ́ mọ́tò lé mi lọ́wọ́ and I don't have secret the first person that I call is Sunday Igboho lẹ́yìn ìyẹn mo pe ìyá ọmọ Ọbásanjọ́ nítorí níta bá ṣe lénìí yóò di ìtàn bó dọ̀la èmi ò fi Yorùbá nation lẹ́wọ̀ that is the only thing that I believe mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá yìí ò ṣe báyìí mo dẹ̀ mọ̀ bí tán bá ṣe dé nǹkan tẹ́mi kan sọ náà ni pé à ń wọlé láago 2 òru tàbí kẹ́pẹ́ wà láago 11 òru ká máa risk ara wa I could remember mo ríjọ́ tá à ń bọ̀ láti ìmẹ̀kọ́ tá ẹni tó wa mọ́tò àtàwa tá a wà mọ́tò pẹ̀lú wàhálà tá a ṣe adẹ̀sùn sọ́wọ́ kan tí mọ́tò wa wọnú kòtò Ọlọ́run ló ní kí kòtò yẹ ó má jìnnà aago 4 la tó rí mọ́tò yẹ yọ ká tó délé adélé láago 5 àárọ̀ because of Yorùbá nation. Because of Yorùbá nation mi ò fowó Yorùbá nation ra mọ́tò mi ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ dẹ̀ kí Yorùbá nation dá owó papọ̀ fún mi rí mi dẹ̀ ni mo fẹ́ ṣí studio kan dá 12 million naira fún mi kí n lọ fi ṣí studio mi dẹ̀ gbá ọmọ Yorùbá pé mo fẹ́ ṣoko kí n máa ṣoko ẹ̀gẹ́ kí n máa tà kí n máa ṣẹ́wọ̀ ẹ̀ sí mi sínú àkáǹtì mi Ọlọ́run dẹ̀ fi àwọn kan yí mi ká tẹ́jẹ́ pé tán bá rí i pé bóyá Ọlọ́run ló mọ̀ máa sọ fún wọn pé ìyà ń jẹ ọmọkùnrin yìí wọ́n á dẹ̀ ní bàbá Èkìtì iṣẹ́ tó ń ṣe Yorùbá nation destroy my business n tí òjò dùn mí nígbà tí n bá sọ pé Yorùbá nation destroy my business the struggle make me abandon my business tẹ́mi bá ń sọ̀rọ̀ kí ni kí Sunday Igboho sọ kí ni kí àwọn bẹ́ẹ̀ tá a mọ̀ kó sọ bọ́ọ̀ kan ta mọ́tò mi fẹ́ dárúkọ ẹ̀ bó ṣe gbé mọ́tò yẹn dé ó fẹ́ ta mo ní òní ta mọ́tò yìí o a máa fi gbá sọ́gun Yorùbá nation ni mi ò fún lówó rí and he agree. Ambassador òkè lọ́wọ́ afúnni ń gbé òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀ láéláé àti gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Ọlọ́run látara mi that you ẹ rí làálàá mi lọ́sàn-án oh my God.